ìwọ tó gbé tó wù ó sì rí bẹ́ẹ̀ pàṣẹ bọ́fẹ̀lì ọba wíwá yẹn wò bọ́fẹ̀lì ọba wíwá yẹn wò ọlọ́run tó tọ́ ti lóṣè tá a pa àwọn ọba tí a pa àwọn ọba kò bí ká ọlọ́run tó tọ́ tèmi dá ó sì lójú àwọn ọ̀tá rẹ̀ ọlọ́run tó gbé kò wà ọmọ aráyé kò gidi rẹ̀ ọlọ́run tó gbé kọ́sáwọ̀ ọmọ aráyé kò gidi rẹ̀ ọlọ́run tó la àbò nínú bàbá àwọn aláìní bàbá ọlọ́run tó gbọ́ bí ẹ̀ka ó sì gbé tẹ̀ ó sì gbé eléyìí àwọn ọ̀gá rẹ̀ nínú pẹ̀lú sẹ́yàwó ẹ̀bùn gbogbo bàbá wa lókè iṣẹ́ ló ń ṣe fún wa nígbà táwọn ayé fẹ́fẹ́ lọ. ìyẹn wípé kí ọlọ́run tó bẹ́ẹ̀ náà ti rẹ̀ Àmì ìgbọ́ ẹ̀rọ tẹ̀sí ọ̀nà ó ní ọkọ̀ tó fún wa. ìyá àti fọ́fọ́ gbọ́ Bí a jẹ́ ló jẹ́ kí àwọn òbí ọkọ̀ tẹ̀ tó lóye wa ìfọ̀ péré fọ́tọ̀ láti mọ ohun tí ọlọ́run ti mú tí a máa dàrí láyé. tó lọ tó ti di fọ́n. Ṣùgbọ́n àwọn ìka máa ń kọ́jú. Òbí ìdílé yìí Kò yẹ kó rí bẹ́ẹ̀. and it's not supposed to be so. Olóńgbò ọ̀pọ̀lọpọ̀ ṣìnà That's what we see so many láti máa wá ọlọ́run rẹ̀ náà lọ sí òbí náà. to look for small gods. Mo rọ̀ wá. I beseech you, Ẹ jẹ́ ká ní ìṣòro kan ọlọ́run. let us be patient in worship. Nígbà mìíràn ẹ̀wẹ̀, Some other time, àwọn oníyàn máa ń kọ́jú. some people will be so engaged. Ó yẹ kí n ti ṣe báyìí, ó yẹ kí n ti ẹni báyìí, ó yẹ kí n ti ṣe fún mi. They also have accomplished and do this and Wọ́n that, kò yẹ wa. but we don't have that anymore. Ìyẹn ń gbé ìgbà tó bá dára fún wa tó bá yẹ wá. At appointed time, Ìyẹn ló dára jù. that's the best time. Kí ni wọ́n ní kàwá ti bára wa sọ̀rọ̀? What are we thinking about tomorrow? God will challenge our purpose. Olúwa òun ló máa ń ṣe God will determine our life. Olúwa ló ṣe ìwáyé wa. Ní ohun tó lè gbàgbé kí àtúndà wa náà tí mo tún máa yẹ wá. I said that the Wọ́n jẹ́ tí lórúkọ tó máa sọ wá ní ọjọ́ mẹ́jọ tí mo fẹ́ sọ lórúkọ ìlọ́lọ́pọ̀ tí mọ̀ ọ́. you know the name that we are giving them. Lórúkọ ọlọ́run fún wọn pa ẹ̀. Because God knows about it. Ṣùgbọ́n púpọ̀ nínú wa, a máa kọ́ nínú ọlọ́run lọ. We want to override. Ìyẹn ló máa fún wa wá ọlọ́run mi náà lọ sí ibò mìíràn. That's why so many people look for other solutions. Àwọn olùgbà mi pé àkókò ti dàgbà ó yẹ kí n ti ṣe báyìí. We calculating our age. Ó yẹ kí n ti kọ́lé. Bẹ́ẹ̀ ni kí n ṣe báyìí, bẹ́ẹ̀ ni kí n ṣe báyìí. We have so many things we want to become and do. Ṣùgbọ́n ó yé ọlọ́run. God knows best. There was one medical doctor ní Ayọ̀kẹ́ house.
Mungkin dokter kali ada hospital kita ini. Can you believe the profession to read Obijel? The profession that he had about he didn't even. He spent many years in university. The parents spent some money for his education. For his education. His what? Institution. As he came to Lasso as an house officer. So the person that I know very well. But at the end of the day, for the jail. God knows our life, the purpose of our life, how you created us, he knows it. Ẹlòmíì àrí bọ́ọ̀lù. Ẹlòmíì àrí bọ́ọ̀lù láti ṣe àwọn tó ṣe fún àwọn àyàfi lẹ́kọ̀ọ́. Yes. But nígbà tí o bá wọ́n fún employment tán. A tún padà sí university àti lọ ní another course. So there are many things like that tí a bá fi ara balẹ̀ fún Ọlọ́run láti darí wa. When we are not patient with the right direction of our maker, we are máa ń ṣe náà. He may mislead us. He knows why he created us. Ó mọ ìdí tó fi ṣe lè dá wa. We have purpose of our lives. A lè ní ó ní ìdí pàtàkì tí a fi wà nínú ayé. Àbáwọn ń gbà mí pé tí a bá wà nínú ìjọ Ọlọ́run. You used to bring people in the church of the Lord. Àtùpà àwọn aláàbìnrin lọ sí ìgbòmíràn. Òfin àwọn ọ̀dà places that we go to go. Àwọn agbègbè ní ìwọ̀n gbélé wa lọ́wọ́. That's why they give the people negative things. There are some people that even went to even a spiritual church. Àwọn mìíràn tẹ̀wọ́ lọ sáwọn ọ̀dọ́ ẹ̀ níbi. Wọ́n wá máa fi rọ́ wọ́n máa gbà kan lọ́wọ́ wọn. They will now see false prophets and prophets. Òyìnbó níbẹ̀. It's not supposed to be so. Tí a bá mọ Ọlọ́run tí a ń sìn. If we know our God is who we serve. Tí a bá mọ Ọlọ́run tí a ṣe ti gbàgbọ́ nínú rẹ̀. And we can trust in Him. Kò yẹ kí àdúgbò Ọlọ́run náà lọ síbi kankan. We are not supposed to go after Satan looking for that. Ó mọ wa ó sì mọ tó yẹ wa. He knows us and He knows what is good for us. Ìgbà tó máa dára fún wa ó mọ̀ ọ́. He knows the appointed time for us. Ẹlòmíì ẹgbẹ́ ìgbà tí ó bá dàgbà ní Ọlọ́run máa gbé sí tó máa lówó lọ́wọ́. Some people that are appointed that they are wealthy at a particular age. Ìgbà míì tender age Ọlọ́run ti máa gbé sí Ọlọ́run ti máa mú wáyé. Some people will be wealthy from their younger age. Ẹlòmíì á ti kọ́lé before 30 years. Some people will even build their first house before they are 30. Ẹlòmíì ló ìgbẹ́ ìgbà tó bá 60 àbọ̀ lọ́wọ́ máa bless ẹ̀ tó máa kọ́lé. And some people are appointed to build at age 60. Ẹlòmíì á ti ní nǹkan tí èèyàn ní bí mọ́tò wealth láti kékeré. Some people would have accomplished all the things of the world. Ẹlòmíì ló ìgbẹ́ ìgbà tí ó bá dàgbà lọ́dọ̀ kan máa di ìrànlọ́wọ́. And there are some people who is when they grow old that God will start. Ẹ jẹ́ kí a wo Àìsáyà 49 wa. Let us look at Isaiah 49. Àìsáyà 49. From afar, the Lord has called me from the womb, from the matrix of my mother. He has made mention of my name. Thank you. Ẹ̀gbọ́n sí èyí Ẹ̀gbọ́n tèmi ẹ̀yà náà ní ọdún wa. ẹ̀sìn fetí sílẹ̀ ẹ̀yin ènìyàn láti ẹ̀rọ dídì wá. Olúwa ti pè mí láti inú wá. Láti inú ìyá mi ni ó ti dá orúkọ. Kí wọ́n tó dé ní àti ìyẹn lọ́dọ̀ tí kò ká máa tàlàyé. Ìgbọ́n mi ẹ̀fẹ́ tẹ́gbọ́n ló wọ́n tó lè kọ́. Ṣùgbọ́n àìgbọ̀n nínú Kristi Jésù ló mú wa ṣe náà. Because of our lack of faith is what we need of. Kí a tó wọlé mẹ́lẹ̀ bí olóòtú pé a máa tẹ́ kí a máa lọ bẹ̀. Before we come into this church, Pé ìdẹ́gbẹ́gbẹ́ lórí àjọ nìkan kọ́ wá wà. God knows that our blessings are here. Wọ́n ta kọ́kọ́ ti wá níbi by Muslim, by Bas, ibi kan tẹ̀ ti kéwú wá sí mọ́ Quran. I think there was a pastor that came here, yá gbogbo harvest wọn wá fún. Wọ́n àtàkùn àkọ́wá nígbà tí
àwọn ọmọ ṣe àjọ̀dún. He was a Muslim by birth. Wọ́n ní pé Mùsùlùmí ni wọ́n. Wọ́n náà ti kàwé àwọn akéwì àwọn Quran. He said he had But it's now Islamic a religion. Reverend Methodist. This thing wọ́n ti wá ní rẹ̀. So náà ṣe mọ̀ tánà kókó God knows oníkálukú. and he has appointed time for everybody for them. Báwo ń gbá mi tó máa sọ pé nínú àwọn àtàjókòó yìí ẹlòmíì ṣì ní kankan nínú ọdún òfẹ ẹlòmíì ṣì ní kankan nínú ìtúndú báyìí tó fún wa ẹlòmíì ṣì ní kankan tó ti gé fàwọ́ nínú àwọn akéwì. How sweet or how sweet I will be that some people still have other things in their wardrobe, anything in their cupboard. Orí ìwàásù yẹn tó bá mi kà ní ọ̀rọ̀ bọ́sùbàsì. Ó ní gbọ́tẹ̀ ní Olúwa tí o bá sìn tí o sì gbàgbọ́ nínú nǹkan nínú ọlọ́run tó ń sìn. Ọlọ́run agbọ́tẹ̀ ní agbọ́tẹ̀ ẹ̀bẹ̀ ní àti ìrẹ́ yẹn. God will hear your. Ẹ bá mi kà wá. Ọlọ́run gbogbo ara ní ìwọ tó pé kí ìmọ́lẹ̀ kó wà. Ọlọ́run ṣe kí ìmúlẹ̀ kí ó wà. Ìwọ tó pé ewé kó wù. Yes. Ó sì níbẹ̀ nípa. Ṣé ẹni lọ́wọ́ Ọlọ́run ti mọ orí tí èmi àti ilẹ̀ tàbá dé ní ayé? Ẹ̀mú tó tó wúlé yóò àná ẹ̀sùn bí. And I will tell you, Mo lè máa sọ fún wa. this woman, they call Penny Alaja Quadri or something like that. Oh, I'm also on a Muslim program. Ramadan, many years. She did the program in the Ramadan period. I think it did first part with our first time in the IK house. She gave birth to a I think about 60 years. That's 60 or 50, 60 years. ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Woman yẹn gbọ́dọ̀ ní amenity ward ṣe wà ní àyẹ̀kẹ́. Ẹ wọ. Praise the Lord. From that woman, wọ́n ti bẹ̀rẹ̀ amenity ward láyẹ̀kẹ́ house. Wọ́n ní láti ara màmá yẹn wọ́n ti. Because the woman is very rich. Ó dẹ̀ ti gbàgbà kò tí ì bímọ. Torí pé màmá yẹn tó lè tó lọ́rọ̀. Bọ̀ sígbà tí Ọlọ́run sọ pé àfẹ́fẹ́ tó fún láti kí ni láti lọ́gbọ̀n láyé. The appointed time that God has given that to her. Gbogbo ní má ṣiṣẹ́ kankan o, má lọ ṣe kéèrò, má ṣe tọ́ o, you need to be in the world. So bí lórí tiẹ̀ wọ́n ti create word fún tí wọ́n rọ̀gẹ̀ tí wọ́n fún ní bẹ́ẹ̀lì tó dáa tí wọ́n gbé sísí bẹ́ẹ̀ fún started with amenity word tí amenity word ti bẹ̀rẹ̀ láyé pẹ̀lú yìí. The amenity word started with that See word. that age ló ti ń wá ọmọ. Look at that old, that age that she's been looking for the fruit of the womb. Ẹ wò gbà tí Ọlọ́run dá náà. Look at when God answered her. So people a máa kánjú nígbà tí ò yẹ ká kánjú. Some people so it is. Ọlọ́run tó ní ẹ̀mí àti ẹ̀yà purpose for our life, purpose for us. God has created you and I only in the one you Kí are. làwọn wá kiri? What shall we really enter for? Àlọ́ tẹ́lẹ̀ The man who won. bí mo ṣe Ọlọ́run ṣe lórí ìgbésẹ̀ yẹn máa lọ káàkiri máa fi ṣáàmù bí o lọ sí gbogbo ọmọ ní lọ́wọ́ kó ní ìgbàlẹ̀. Bẹ́ẹ̀ The God has been using in education. bí wọ́n bí wọ́n fẹ́ pilẹ̀ ṣe ìjọ ọ̀yẹ́ I don't know any church and God. ọlọ́wọ́ lẹ́kọ̀ọ́ lórí ìròyìn. Because I don't know their rules. Torí pé ibi tó mọ̀ tó gbàgbọ́ nínú rẹ̀, wọ́n sọ pé lọ́nà máa ń ṣe é. That you have faith in and you know God will do it for you. You don't need to go about again looking for another house outside. Oh, nílò láti tún máa fojú kan ní ìgbèrè mọ́. Ọlọ́run mọ purpose tó fi dá yín. God Ó will mọ purpose tó fi dá yín. be created Ó by dẹ̀ mọ̀ wípé time tí Ọlọ́run á gbé tó máa gbọ́ àdúrà ìgbọ̀ngàn Ọlọ́run mọ̀ ọ́. and he knows the appointed time to answer our prayers. I see a person that went to university, spent many years, the parents spending money on his education as a medical doctor, and now landed as a physician. Ọmọ èèyàn tó kàwé ní ìwé láti ẹ̀kọ́ gíga. And I know some nurses from Awolowo qualified midwifery and the nursing profession. Wọ́n lo years yẹn, mama wọn is a dealer in PZ, you know PZ, let PZ with PZ. Wọn fi nọ́ọ̀sì yẹn ṣe anything. And I have seen people that are not by qualification and yet they Business mama wọn lọ ṣe. they are running their mother's business. Ní ìgbòmìnàjò kéré àyè, wọ́n ti máa ta àwọn kúrò lálẹ́ ìgbà yẹn, kò tí èlò àti ọmọ kéré. So what I'm trying to say, ibi Ọlọ́run mọ
ló wà tó máa lọ fẹ́ àti rẹ̀. God knows the perfect time for you and I. Ẹ bá mi wo Corinthians 1 Corinthians 2:7. But we speak the wisdom of God Yes. in a mystery, the hidden wisdom which Ọlọ́run God sọ̀rọ̀ ọmọ before the age ṣùgbọ́n a sọ̀rọ̀ ọmọ Ọlọ́run ní ìbílẹ̀ àní ọkàn tó fara sí. Èyí tí Ọlọ́run ti lànà sílẹ̀ ṣáájú èdè rẹ̀ ṣe òun òkú wa. Am I speaking? Abẹ́ àdúgbò kò wá. A ò gbé wá. but we speak the wisdom of God in a mystery, the hidden wisdom which God ordained before the ages of our Ó glory. ti mọ ọmọ tí ó ní fún èmi àti rẹ̀. He knows what he has for you and I. Ó kún fún ọgbọ́n, Full of wisdom. ó kún fún òye. Ó ti mọ orúkọ tí wọ́n máa sọ ní àti ẹ̀kọ́ tó bí wa. He knows the name that we are going to read and answer Ó before. ti mọ bí tí a máa dé ìdílé ayé wa. He knows where we are going to read in our life. God determines our purpose. Ọlọ́run ló máa ń ṣe ìdarí ayé wa. Bàbá rẹ̀ àbúrò àbí first lesson yẹn náà. Yorùbá fi ìdìbò lẹ́sìn. Yorùbá yẹn wọ́n fún padà. ọ̀rọ̀ Jeremiah ọmọ Áíkì ọ̀pọ̀ nínú àwọn àlùfáà tí ó wà ní Anathoti ní ilẹ̀ Bẹ́ńjámínì ẹni tí ọ̀rọ̀ Olúwa tọ̀ wá ní ìgbà ọjọ́ Josiah ọmọ Ámónì ọba Júdà ní ọdún kẹtàlá ìjọba rẹ̀ ó sì tọ̀ wá pẹ̀lú ìgbà ọjọ́ Jóákímù. Ẹ bá mi lọ fún ọ̀rọ̀ náà. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé kí èmi kí ó tó dá ọ ní inú èmi ti mọ̀ Ó ti mọ̀ wá. kí ìwọ kí ó tún ti tún inú jáde wá ni èmi ti sọ ọ́ di mímọ́ Bẹ́ẹ̀ni. mímọ́ èmi sì yà ọ́ sọ́tọ̀ láti jẹ́ wòlíì fún àwọn orílẹ̀-èdè. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Oṣù tí a jẹ́ lónìí àti àdìlọ́lá tọ́lọ́rọ̀ mọ́ wà yìí. There's nothing to become today or tomorrow that God. Kí a tó di Ọlọ́run ti mọ̀ ọ́. Before we become that thing God knows. Kí a tó yà sí bí Ọlọ́run ti mọ̀ ọ́. Before we go this way God knows. Kí a tó fẹ́rẹ̀ Ọlọ́run ti mọ̀ bàtà máa ṣe ìyàwó. Before we even get married God knows. Kí a tó bímọ Ọlọ́run ti mọ̀ ọ́. Before we give birth God knows about it. Ṣùgbọ́n àìní ìgbàgbọ́ tó wáyà káàkiri. Because of our lack in faith is what makes us look here and Bí there. ìgbà tí màá lóde ní ilé ọ̀rọ̀ wọ́. Mo ní àwọn bí tọ́lọ yẹn bóyá ọbaláwo ní aláàbá ni wọ́n máa ń gbé ìtọ́jú òṣèṣẹ́ That's why some people who don't go to some place and they are doing things that are not positive and that can even harm them. Àwọn máa bẹ̀rẹ̀ lọ́dún pé Ọlọ́run olùwọ̀n Ọlọ́run mọ èrè náà àti rẹ̀ ó sì mọ ta fẹ́ ó sì mọ tó yẹ wá. God that very in secret, He knows what we want and He knows what we deserve and He's going to do it Nígbà like àwọn sọ that. lónìí wípé bí a ní ìgbàgbọ́ pẹ̀lú Ọlọ́run tí a ń sìn. Let us have faith in the God that we serve. God determines our purpose. Olúwa olóṣè ìpinnu. God determines our lives. Òun ló ṣe ìpinnu ayé wa. Ìgbà tó máa yá dára fún wa Ọlọ́run máa ṣe wá lógo. At that time that will be good for us, God will do us good. We see some marriages within 6 months, 1 year, ajẹ́kí a pè é. Àwọn tí àwọn ìgbéyàwó kan láàrin oṣù mẹ́fà sí ọdún kan ó máa Àwọn ń ọmọdé gba àwọn yẹn fún kọ́pì ọ̀rẹ́ mi ti fi jì ìyàwó láti lẹ́yìn ẹsẹ̀ ìlú ṣùgbọ́n bíbí ò tí ì ní. Àwọn ṣíléyà àti ṣíléyà. Because some people are being pressured by them. They are being pressured by them. Don't be pressured and don't be late that will go. Don't be late. Dúró tí Ọlọ́run tó sí ìlú ẹ̀kọ́ kan. Stay with God in faith.
Máa wà ọlọ́run ní ọ̀sẹ̀ tó fi rán. Don't speak for other gods. Gbàgbọ́ nínú Kristi Jésù. Believe in Jesus Christ. Gbàgbọ́ nínú ọlọ́run tó ṣẹ̀dá ẹ̀ tó dá ẹ̀ tó ṣẹ̀dá ẹ̀. Believe in the God of your Creator. Hallelujah. Ẹ bá mi kà bá ìdílé mọ́. Kí èmi ti tó bá ọdún Bẹ́ẹ̀ni. èmi ti nà ọ́. Bẹ́ẹ̀ni. Kí ìwọ tó sì sí inú jáde wá. Bẹ́ẹ̀ni. Kí èmi ti sọ ọ́ di mímọ́. Yes. Èmi sì yà ọ́ sọ́tọ̀ láti dá wòlíì fún àwọn orílẹ̀-èdè. Ọ̀sẹ̀. Ìyẹn pé kò sí ìmọ̀tẹ́lẹ̀ wọn kí ilé ìlú ti lọ́la. Ọlọ́run ọ̀hún. That means there's nothing God anybody has become today that God does not know about. Ẹ̀jẹ̀ kàdúró kàdé ìfòrí ti sọ ọlọ́run jà sí. Let us stand firm. Let us persevere. Ó pẹ́ ó yá máa ṣe. In due time we will do it. Báwo ọlọ́run náà lọ sí òbí náà? Don't think our God and Christ are looking for solutions. Wọ́n á sọ ọlọ́run náà pẹ̀lú máa ń rí. Don't serve God with money. Onínú wa máa ń mú ìlú ọlọ́run. Some of us, we are always pressured and we are always in aid than our appointed time. Wọ́n yóò gba àdúrà wọn. God will answer our prayer. Ẹ̀gbọ́n yóò gba àdúrà wọn. Tó múlò wá ẹ̀ka ní sùúrù sí ọlọ́run. I beseech us, let us be patient. And I tell you that marriage that anything is ẹlòmíì kan pẹ́ lọ́kọ̀ pẹ́ pilẹ̀ yẹn. Some people even say that they are in aid to go and do that and it's not even giving that out. Because ó kọ́ ní ju ọlọ́run rẹ̀ lọ. Because he was in aid and went elsewhere. Ẹlòmíì á ṣe mèremèremèremère tí òun lórí ọ̀fẹ́ láti dé inú rẹ̀. Some people who don't do good things of the world and they will not even have long life to enjoy it. Mo múlò wá But I beg of you, má kò ní ju ọlọ́run rẹ̀ lọ. no wrong, no be in aid. Àwọn òbí àbíṣẹ́ṣe pẹ̀lú àwọn èso wa because of this country of today. Our parents, we have a lot of talk Alága tuntun àwọn ọmọ wa there are many people that fall into evil things. ẹ jẹ́ kí àbójútó ọ̀nà wa jẹ́ tó àwọn èèyàn wà tí ó wà nínú òkùnkùn nínú ayé nìyí. Obìnrin ló sọ fún mi Ìlú máa ń tó mi. ní dájú àkàrà bí ọkùnrin máa ń tó lọ ṣe ìyàwó. Ṣé ti ṣe dáná náà ní Bí ìyàwó yìí rẹ̀ pé ìlú àwọn àti ẹgbẹ́ ọkùnrin náà nígbà tí kìlẹ̀ sọ. Oríkàlì mo bí ọkùnrin ní máa tó lọ ṣe. Ó dàbí náà ṣe ìyàwó. Ó ṣe ní àwọn ẹ̀rọ ṣe. láti tẹ́lẹ̀ Àkọlọ́ mi fẹ́ di ọmọ ìyàwó. Ó bá máa wọ ìdè sí ìkọlọ́pàá kẹ́yìn ìwà àti ọmọ yẹn. She's trying to encourage his children. òbí yẹn ó fi ọ̀nà tí ò tọ́. What is ìyàwó ṣe ọ̀nà ọlọ́run ni ẹ? Ìyàwó right way. Yeah, I can say the devil side. I go with you side. Wọ́n ní pé wọ́n ní our parents wọ́n ní club. Ìyàwó kiri kan sàmà. Ẹgbẹ́ ẹni sílẹ̀ kẹjá. Ìyàwó what? Imagine that. Even they encourage their own children to do evil things. Àwọn òbí burúkú yìí àti ẹ̀tún máa ti àwọn ọmọ lẹ́yìn láti ṣe ohun tí ò tọ́. Adẹ́dọ̀ tí wọ́n ṣẹlẹ̀ káàkiri ìgboro. At the end of the day, ojú máa wá padà sí. Adẹ́dọ̀ tí wọ́n agbókù. You see some people they will just be backing like Ọdún ọ̀gbọ́n ní àbíkú ọlọ́run. because they will not wait. Obìnrin ní ọ̀dọ́ wọn afọ́ sí àwùjọ. You see some evil women they will go and fall into their own boys I and think social media has not gone rather the Labẹ́kùsà ọkọ̀ kílẹ̀ Mọ̀túdà tó dá fún ìyàtọ̀ báńkì. It was a very fine beautiful girl. Ó di nuisance on títì. another said she is someone on social media that is relating what Tí àwọn òbí ẹ̀wọ̀n tó bí tó bá tó fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ pàtó máa ń àwọn ṣáà ìgbésẹ̀ tó gbé. and parents cautioning their children against this peer pressure. Bóyá wọ́n ẹ̀kọ́ rẹ̀ láti máa ṣe bọ́ sí the end of the night of the lady. Maybe And many like that. many púpọ̀ náà bẹ́ẹ̀ káàrí. God have purpose for our life. Olúwa ní ìpinnu fún ayé wa. Ọlọ́run ló ní sàmì ìtàmàdé láyé. It is God that determines These fingers is not equal. ọwọ́ ìkáwá ikú òdòdó. These fingers again Ìkáwá ikú òdòdó. don't need to help anybody. À nílò láti Don't need to talk to anybody. ẹ má jẹ́ ká tẹ́ Don't need to dáàbò. talk to anybody. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ẹni lẹ́ni. Ìwọ ni wọ́n gbàdúrà fún rẹ̀ ní ọlọ́run tó ṣe ti gbé. Just pray for yourself that God Tó bá gbọ́ mi máa sọ yẹn, láwọn akọ tiẹ̀ tó dẹ̀ tó bá ṣe pẹ̀lú ìfẹ́ àti ìgbàgbọ́. if you listen to that someone you know that someone
If you know that God will hear you, ẹ jẹ́ ká lọ sí second lesson wọn. let us go to our second lesson. Ephesians 3:9. Àti láti mú kí gbogbo ènìyàn rí kí ni iṣẹ́ ìrújú ohun ìjìnlẹ̀ náà já sí, èyí tí a ti fi pamọ́ láti ayébáyé nínú Ọlọ́run, ẹni tí ó dá ohun gbogbo nípa Jésù Kristi. Yes. Go on. Kí a bá lè fi ọ̀pọ̀lọpọ̀ onírúurú ọgbọ́n Ọlọ́run hàn nísinsìnyí fún àwọn ìjòyè àti àwọn alágbára nínú àwọn ọ̀run nípasẹ̀ ìjọ. Gẹ́gẹ́ bí ìpinnu àtayébáyé tí ó ti pinnu nínú Kristi Jésù Olúwa wa. Nínú Hallelujah. 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 God determine our purpose. Olúwa ló ṣe ìpinnu ìgbé ayé wa. God determine our lives. Olúwa ló ṣe ìpinnu ayé wa. Ẹ jẹ́ ká ló ń dàgbà pọ̀ lọ́rùn. Let us wait for the appointed time of God. Ẹ jẹ́ ká ní sùúrù lọ́rùn. Let us be patient in God. Má jẹ́ ká kọ́ nínú ọlọ́run náà wá. Which let us be more than our praise. Orí tó dá wa tí mo tún yẹ wá fún tàbátàbá yìí. Because before He created us, He knows what we are going to become. Kí wọ́n tó fi wà lọ, ó fi wọn aṣọ láti ti mọ̀ ọ́. Even before we were formed in our mother's womb, He knows us. Olúwa yóò fún àgbẹ̀rẹ̀ lọ́kàn wa. He knows our prayer. Olúwa yóò fún wọn sí àdúrà lọ́kàn wa. He knows our prayer. Mo rọ̀ wá, ọjọ́ wọn lágbàá. Ẹgbẹ́ jẹ́ ká kọ́ nínú ọlọ́run. Don't let us be tricked. Má jẹ́ ká wá ọlọ́run lọ sí tí ó sì ọlọ́run. Don't search for other gods or other men where there is no God. Ẹ má jẹ́ kí àwọn èso wa kí wọ́n ṣe ọ̀nà yàtọ̀. Don't let our children, Ẹ má jẹ́ kí wọ́n rìn ní ọ̀nà tó ètò ọ́. don't let them go astray. Ẹ jẹ́ ká máa kọ́ wọn ní ọ̀nà ọlọ́run. Let us teach them in the way of the Lord, Kí wọ́n lè jèrè ọlọ́run. so that they can inherit His goodness. Ẹ jẹ́ ká kọ́ wọn ní ọ̀nà ọlọ́run. Let us teach them the way of the Lord, Kí wọ́n lè jèrè ọlọ́run. so they can inherit His fruitfulness in Nígbà tó bá God. wà pẹ̀lú nínú ọlọ́run, When they believe in God, ohun tí ọlọ́run ní fún wọn, ọlọ́run máa ṣe. God's purpose in their life will come to pass. Wọ́n wà lágbára. I pray Ohun tó yẹ wá ní ìlú ọba yóò fi ká wà lọ́wọ́. that is God determines our purpose. Olúwa ló ṣe ìpinnu Determine our lives. pẹ̀lú ṣe ìpinnu ayé wa. Ẹ jẹ́ ká tó ní Kristi Jésù. Let us wait the Lord. Ó ní ìrẹsì ayé wa. He is the author and finisher. Ibi tí a máa dé ó ti mọ̀ ọ́. Where we will be, He knows. Ìgbà tó yẹ wá ó máa mọ̀ ọ́. At our appointed time, He knows. Ẹ jẹ́ ká ní sùúrù ọlọ́run. Let us be patient with God A sì gbàgbọ́ nínú rẹ̀. and to have faith in Him. Ó máa ṣe. He will do it. Ó máa ṣe. He will do it. Ó máa mú wa nílé ìrírí. He will take us to our promised land. Àdúgbò ṣe àdúgbò ẹ̀lẹ́ ìrírí. Never. Fúlàní fún wọn. Ọjọ́ ìbáyìí. Yes. Dábàá ti kó nínú ọlọ́run. You are not in faith that your Creator, Ohun tó yẹ ó dẹ́kun àti ìpàdánù fún wọn. He knows what is good of us and He knows the appointed time that it should come to pass. Ọmọdé àti àjọ wọn. Like He teach both old and young. Ilé àṣìṣe ọlọ́run. Let us serve God. Ilé àṣìṣe ọlọ́run. Let us be close to Him. Nígbà tó dára, nígbà tó ní dára, ní ká máa yí. When it is convenient and when it is not convenient. Àti tó yíyí wa máa ń bèrè ohun tó yẹ wá nínú àdúrà wa.